Ẹfúnróyè ìyẹn Fathia Balógun gangan ti jáde síta o tí ó sì ti wá sọ ibi tí ọ̀rọ̀ ìgbéyàwó òun àti Saheed Balógun dé dúró ṣe ni ó gbẹnu sí máìkì tó sì sọ̀rọ̀ lánàá níbi movie premiere rẹ̀ lẹ́yìn tí ó ṣe lánàá òde yìí. Èyí ni ohun tí ó sọ nípa ọkọ rẹ̀ Saheed Balógun. Ẹbí kí Ọlọ́run kúkú gba òṣèrébìnrin lẹ́wà Fúnkẹ́ Akíndélé lọ́wọ́ àwọn blogger ẹnujọ́ mẹ́ta yìí ni o. Torí ṣe ni wọ́n tún ti gbé ọ̀rọ̀ mìíràn jáde nípa rẹ̀ pẹ̀lú bí ó ṣe rí Pasuma Wonder lóde eré kan lánàá òde yìí tí ò sì wọ̀dọ̀ rẹ̀ rárá. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ gangan ní pàtó àti èsì eléyìí tí Fúnkẹ́ Akíndélé gangan jáde láti wá sọ fún gbogbo àwọn blogger. Ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ lóde eré kan o láàrin Bàámi Wasiu Àyìndé àti Ẹniọlá Badmus lójú agbo? Ṣe ló lágbára gidigidi tí àwọn online lọ sí tún ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ń bu ẹnu àtẹ́lu Ẹniọlá Badmus. Kí wá lohun tí Ẹniọlá Badmus ṣe fún Bàámi gan lójú agbo? Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ròyìn náà. Ẹ jọ̀wọ́ ẹ bá wa láìkì fọ́nrán tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ tẹ̀lé ìkànnì kí ẹ sì ohun tí ẹ bá rí sí abala àríwísí ìyẹn comment section. Ẹ máa bá wa ká lọ. Ṣé bí ọ̀rọ̀ kan ló sọ tí ó ní wípé ẹni tí ó bá lógo láyé ó di dandan kó jagun, wípé jagunjagun báyìí òun làwọn ológo. Kí Ọlọ́run gba òṣèrébìnrin lẹ́wà ìyẹn Fúnkẹ́ Akíndélé pẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń fi oríṣiríṣi ìlọ̀kulọ̀ lọ ní ẹnujọ́ mẹ́ta yìí o. Òṣèrébìnrin lẹ́wà tí ó rẹwà dáadáa ní tí a mọ̀ sí movie box owner, kódà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ tún máa pè ní Lefty. Òun ni ó ń la rí tí fọ́nrán kan tún gba orí ayélujára kan nípa rẹ̀ pẹ̀lú bí àwọn blogger kan ṣe gbé ibi tí ó ti sọjú nù fún olórin fújì lẹ́wà nìyẹn Pasuma Wonder. Lóde eré kan o, ẹ wo ṣe ni kò tiẹ̀ wọ̀dọ̀ ẹ̀ rárá tó sì tí ò tiẹ̀ kí rárá àti rárá. Ṣùgbọ́n fọ́nrán náà jù bẹ́ẹ̀ lọ o, àwọn blogger àwọn ni wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi gé ibi tí ó ti padà kí, kódà tí wọ́n jọ dáwẹ̀kẹ́ tán jọ ṣàwàdà tán sì jọ rẹ́rìn sí ara wọn. Àwọn blogger yẹn o ni wọ́n gé apá abibẹ̀ yẹn kúrò tí wọ́n kàn gbé ọwọ́ bíi tí Fúnkẹ́ Akíndélé ti ń bá ọ̀kan lára àwọn tó wà lóde eré náà sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò wo ọ̀dọ̀ Pasuma Wonder nírú àsìkò tí ẹni tí ó ṣe fọ́nrán ọwọ́ bíi tán rọra gé yẹn nìkan náà jù sórí ayélujára. Àwọn èèyàn bá tún bẹ̀rẹ̀ sí ní drag Fúnkẹ́ Akíndélé pé èèyàn burúkú ni o, wípé ìwà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ hàn sí gbogbo ẹ wo wọ́n mọ̀ drag Fúnkẹ́ Akíndélé gan ni o tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ burúkú sí. Ohun tí ó sì fà á tí ó bí ọ̀rọ̀ ilé ni ohun tí ó ṣẹlẹ̀ láàrin òun àti òṣèré lẹ́gbẹ́ rẹ̀ ìyẹn Tóyìn Abraham nígbà tí wọ́n ṣe movie premiere Return of Arinzo tí a sì rí tí Tóyìn Abraham lọ fi okùn rẹ̀ kúnlẹ̀ fún Fúnkẹ́ Akíndélé tí ó sì ń pe àti Fúnkẹ́ ṣùgbọ́n tí Fúnkẹ́ Akíndélé ò dálẹ̀. Ẹ wò ó gẹ́gẹ́ bá a ṣe rántí dáadáa wípé ṣe ni fọ́nrán ilé náà bọ́ sọ̀rọ̀ ẹlòjára tó lọ gidigidi tí àwọn ènìyàn sì ti ń fi ojú burúkú wo Fúnkẹ́ Akíndélé látìgbà náà lọ. Ẹ wo ṣe ní ọ̀pọ̀lọpọ̀ bú o tí wọ́n sì unfollow rẹ̀, kódà ó tán láwọn tó blọ́ọ̀kì ẹ̀ pẹ̀lú wípé àwọn ò lè máa tẹ̀lé irú òṣèré tí ó ń ṣe irú jagunjagun báwo, wípé òṣèré tí ó ṣe finú tán tí ó sì jẹ́ pé wà rẹ̀ dáa láwùjọ òun làwọn yóò mọ tẹ̀lé tí àwọn sì mọ ṣe tirẹ̀. A sì dúpẹ́ wípé ṣe ni àwọn àgbààgbà òṣèré dá sí ọ̀rọ̀ tó wà láàrin Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé tí ó sì jẹ́ pé Madam Sajẹ Wasta tí wọ́n ní ṣe ni àwọn ti parí rẹ̀ ṣùgbọ́n a kò mọ ibi tọ́rọ̀ náà dé dúró lábẹ́lẹ̀. Ṣùgbọ́n ṣe ni àwọn blogger bóyá àwọn tí ó jẹ́ ọ̀tá fún Fúnkẹ́ Akíndélé ni tàbáwọn tó kórìíra ẹ̀dẹ̀rúndún torí bó o ní ènìyàn kàn ṣe wà tí ó máa ronú irú èrò burúkú bá láti bá tí ọmọ ẹnì kejì jẹ́ èyí burú jáì o. Ó ní blogger táwọn wíyì bá tún gbé fọ́nrán ibi tí Fúnkẹ́ Akíndélé ti sọjú nù fún Pasuma Wonder tí ò tiẹ̀ kí rárá tí ó wọ̀nà ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọ́n jọ pàdé lóde eré kan. Wọn làwọn èèyàn bá tún drag Fúnkẹ́ Akíndélé lọ́tún lósì tí wọ́n fún jẹ ní gbàgbọ́sọ pé ìkà ìdáni àṣírí ẹ̀sẹ̀ ń tú síta ní gbogbo táwọn èèyàn ń sọ nípa rẹ̀ látọjọ́ ìwé pé Fúnkẹ́ Akíndélé ò kì í ṣèyàn dáadáa, ó kàn máa ń ṣe bójúbójú ní orí ayélujára ni, wípé ó kàn fẹ́ máa ń rẹ́rìn lórí ayélujára káwọn èèyàn lè bá rò pé èèyàn dáadáa ni, ṣùgbọ́n lẹ́yìn kámẹ́rà wọ́n ní wà burúkú gbà báyìí òní Fúnkẹ́ Akíndélé máa ń wò ó. Bẹ́ẹ̀ ni wọ́n tún ju òkúrọ̀ lù pé ó ti ṣẹlẹ̀ lálákọ̀ọ́kọ́ òmíràn ló tún ti ṣẹlẹ̀ yìí. Ó yá bọ́tà kó wá tún parọ́ mi fún wa pé nǹkan tó ṣẹlẹ̀ ní o tí ò tún fi kí Pasuma Wonder lóde eré. Ṣùgbọ́n ṣe ni bí fọ́nrán náà àti bí àwọn èèyàn ṣe ń dráàgì Fúnkẹ́ Akíndélé tí wọ́n fún jẹ ní gbàgbọ́s ó dé ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé gangan fúnra rẹ̀ o tí ó sì bọ́ta tó ní ẹni ènìyàn ṣe wá burú báyìí náà.
wípé gbogbo ẹ̀yin bọ́gàbọ́gà tẹ́ ẹ̀ ń dánrù iṣẹ́ burúkú wo ẹ lọ tọwọ́ ọmọ yín bá sọ torí yìí tí ń bá gbámúnú yín báyìí ẹ̀ẹ́dẹ̀ kirikiri ń sì kọ́ yín lọ́gbọ́n eléyìí tí ẹ kò gbọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ bọ́ ṣe ń borúkọ ènìyàn jẹ́ ni òun náà ṣe tán láti ran yín lọ sẹ́wọ̀n tóun náà sì borúkọ yín jẹ́ ṣe ló ti wá ṣe ìkìlọ̀ tó sì ní ẹ̀gbọ́n òun dáadáa báyìí ni Àlàbí Pasuma ó ṣe lòun sì kí wọn dáadáa kódà àwọn tó jọ ṣe àwàdà lóde eré ṣùgbọ́n torí wípé blogger tí ó gbé fúnra náà jáde ní nǹkan mìíràn nínú tí ó sì ní ìkàlọ́ kan ló jẹ́ kó gé ibi tí àwọn ti jọ ṣàwàdà táwọn sì jọ kíra wọn táwọn jọ ṣe dáadáa síra wọn ló jẹ́ kó gé kúrò tó fi gbé ọ̀wọ́ ibi tí òun kò tí ì kí Àlàbí Pasuma lóde eré ló jẹ́ kó gbé sọ́ọ̀ náà ló fi fa ogun táwọn èèyàn fi ń drágẹ̀ lọ́tùn lósì èyí náà la sì rí tí ó ń jà rìn lórí ayélujára látàrí bí blogger kan ṣe gbé fọ́nrán Fúnkẹ́ Akíndélé wá sórí ayélujára tí ó sì ní ṣe ni kò kí Àlàbí Pasuma lóde eré o tí Fúnkẹ́ Akíndélé náà sì jáde wá síta láti wá fèsì wípé ọ̀rọ̀ orí bí gbogbo àwọn èèyàn ṣe rò ó ṣe ni òun kí Àlàbí Pasuma táwọn sì jọ ṣàwàdà àwọn jọ dọ́wẹ̀kẹ́ àwọn sì jọ rẹ́yìn síra wọn àwọn jọ sí dára síra wọn pé ẹ̀gbọ́n òun dáadáa báyìí òun ni Pasuma Wonder ohun tí ẹ̀yin náà bá sì rí sí ẹ fi sí abala rí wí sí ìyẹn comment section. ẹ tún ti gbọ́ tuntun eléyìí tó tún ṣẹlẹ̀ láàrin Bàmí Wàsíù Àyìndé máyégún orílẹ̀ gbogbo Yorùbá pátápátá àti òṣèrébìnrin ilẹ̀ wa Ẹniọlá Badmus gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé òpin ọ̀sẹ̀ eléyìí tí a lò kọjá ó ní òdèrè kan ṣẹlẹ̀ o tó sì jẹ́ pé Bàmí Wàsíù Àyìndé náà pè kó wá gbátùngbà sáwọn ènìyàn nídìí kí wọ́n wá forin àti ìlù pẹ̀lú dùrù kí wọ́n wá fi tu àwọn ènìyàn lára níbi òde ayẹyẹ náà o bí bàbá wa sì ṣe ń kọrin lójú agbo ṣe ni Ẹniọlá Badmus náà wọlé sódèrè náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n fi ìwé pè òun náà wá sódèrè náà ni tí wẹ̀jẹ̀wẹ̀mú sì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí àwọn ènìyàn ń gbádùn ara wọn lóde eré ọ̀hún ṣùgbọ́n ṣe ni Bàmí Wàsíù Àyìndé kọrin dé àkókò kan tí orin náà sì wọ Akínyẹmí ara Ẹniọlá Badmus ló súnmọ́ Bàmí Wàsíù Àyìndé lójú agbo tó sì bẹ̀rẹ̀ sí ní jó ṣe ló ti kọ́kọ́ ń jó nọ́mánọ́mà tí ó sì rọra ń tàdíréke wẹ́rẹ́wẹ́rẹ́ àfìgbà tí ó rùkú sí Bàmí Wàsíù Àyìndé o ṣe ló ru ìkú yìí gidigidi tí ó sì kọ̀dí sí Bàmí Wàsíù Àyìndé ṣe ló ń jùdí ọ̀hún tó ń gbé súnmọ́ Bàmí ṣùgbọ́n gbogbo bó ti ń gbé súnmọ́ Bàmí Wàsíù Àyìndé sí Bàmí má ṣe kinní yẹn fún mi má ṣe kinní yẹn fún mi gbogbo bí Ẹniọlá Badmus ṣe ń gbé súnmọ́ Bàmí Wàsíù Àyìndé ṣe ni Bàmí Wàsíù Àyìndé ń tàdí mẹ́yìn o tí wọ́n sì ń sá fún tí wọ́n ń gbára sá gidigidi fún òṣèrébìnrin ilẹ̀ wa Ẹniọlá Badmus ṣé bí tí a kò bá sì gbàgbọ́ wípé irú nǹkan bí eléyìí náà ti ṣẹlẹ̀ níbi White Festival Party eléyìí tí Bàmí Wàsíù Àyìndé ṣe ní January ìyẹn tí wọ́n máa ń ṣe lọ́dọọdún tí Wùmí Toríọlá tí òun náà rúkú fún Bàmí Wàsíù Àyìndé tí àwọn èèyàn sì dráàgì Bàmí Wàsíù Àyìndé gidigidi náà lásìkò lọ́hùn pẹ̀lú Wùmí Toríọlá wípé odidi ìyàwó lé onílọ́ rúkú fún Bàmí Wàsíù Àyìndé táwọn náà sì ń ṣe kíni tí wọ́n ń wo bó ṣe ń rúkú tí wọn ò tiẹ̀ lè bá wípé kó má ṣerú nǹkan ọ̀hún ó ní Ẹniọlá Badmus náà tún ti wá dánwò nírú àsìkò yìí tó náà rúkú fún Bàmí Wàsíù Àyìndé ṣùgbọ́n ṣe ni Bàmí Wàsíù Àyìndé jẹ́ ọlọ́gbọ́n o tí wọ́n sì tètè rántí ohun tí ó ṣẹlẹ̀ náà ní January òun ló jẹ́ kí wọ́n tètè máa pariwo fún Ẹniọlá Badmus wípé má ṣe kinní yẹn fún mi tí wọ́n ń pariwo lára lójú agbo tí Ọlọ́run sì jẹ́ kí orin náà kó wọ Ẹniọlá Badmus létí ó tètè paramọ́ tí ó sì rọra ń jó bó sì rọra ń mì sọ́tún tó mì sósì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni náà sì tí ó ń jà lórí ayélujára tí a ní ká mú wá sí ti gbé ẹ̀yìn náà o bí Ẹniọlá Badmus òṣèrébìnrin ilẹ̀ wa bí ó ṣe lọ rùkú fún Bàmí Wàsíù Àyìndé lójú agbo tí ó sì ti tún bí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórí ayélujára ohun tí ẹ̀yin náà bá rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. òṣèrébìnrin ilẹ̀ wa ní Fathia Williams aya lọ́dẹ̀dẹ̀ Saheed Balogun òṣèrékùnrin ilẹ̀ wa òun la rí tí ó ti bọ́ síta lórí ayélujára tí ó sì ti wá sọ ibi tí ọ̀rọ̀ ìgbéyàwó òun àti ọkọ rẹ̀ Saheed Balogun dé dúró gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àná òde yìí òun ni wọ́n ṣe movie premiere fún Róyè eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà àwọn ènìyàn jankan-jankan àti àwọn òṣèré eléyìí tí ó jẹ́ wípé wọ́n lámìlaka tí wọ́n sì jọjú láwùjọ ni wọ́n yọjú láti wá ṣe àtìlẹ́yìn fún òṣèrébìnrin ilẹ̀ wa Fathia Williams níbi movie premiere rẹ̀ fún Róyè eléyìí tí ó ṣe lánàá òde ẹ wo ṣe ní àwọn ènìyàn pọ̀ jàǹtìrẹrẹ o tí wọ́n sì wá fi ìfẹ́ wọn hàn àti àtìlẹ́yìn fún òṣèrébìnrin ilẹ̀ wa yìí nígbà tí ó sì dé àsìkò láti máa dúpẹ́ láti máa mọ rírì gbogbo àwọn òṣèré eléyìí tí ó gbárùkù ti òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Fathia Williams nígbà tí ó ń ṣe fíìmù rẹ̀ fún Róyè jáde ní gbogbo àti wọ́n ń ya fíìmù ọ̀hún lórí sẹ́ẹ̀tì tí wọ́n ní kó wá máa dúpẹ́ ẹ wo ṣe ni ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba náà lẹ́yìn ìgbà tó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba máa ṣe ló dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ ìyẹn Saheed Balogun ó dúpẹ́ gidigidi tí ó sì mọ rírì rẹ̀ wípé
ọ̀pọ̀ gbà òun làwọn máa ń jà ó ṣùgbọ́n owó báwọn bá ṣe jà tó ṣe làwọn tún jọ máa parí rẹ̀ torí ṣe ni àwọn nífẹ̀ẹ́ ara àwọn dénúdénú tí ó sì jẹ́ wípé ìfẹ́ ọ̀hún gan ó ju ohun tí àwọn gan lè sọ lọ. orí ṣe ni Ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ tí ó sì mọ bí ó ṣe ń ṣe nǹkan rẹ̀ ló ṣe jẹ́ kí àwọn jẹ́ lọ́kọláya o. ó ní ìgbárùkù eléyìí tí Saheed Balogun ìyẹn tí ó jẹ́ ọkọ rẹ̀ tí ó gbárùkù ti òun ó ní òun ò fọkàn sí ó ní ṣe ni ó dúró ti òun nígbòjò nígbẹ̀rùn àti nígbà ọ̀dá o. ó ní gbogbo bàbá ẹ̀ tóun bá wẹ̀yìn òun ṣe ni òun máa ń rí ọkọ òun ìyẹn Saheed Balogun tí ó máa ń dúró ti òun gbágbágbá. bẹ́ẹ̀ ló sì tún fi ìfẹ́ hàn sóhun gẹ́gẹ́ bí ọkọ sí aya. ó dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ̀ tí ó sì tún rọ gbogbo àwọn èèyàn léyìí tí ó wà níkàlẹ̀ kí wọ́n bóun dúpẹ́ ní ọwọ́ rẹ̀. bẹ́ẹ̀ ló pè ní orúkọ dídùn dídùn ẹ wo àwọn bíi darling my love sweetheart àti àwọn orúkọ dídùn dídùn eléyìí tí ó lè mú kórí ọkọ kó wú. ẹ wo ibi tí ìfẹ́ ọ̀rọ̀ àwọn méjèèjì yìí dé bóyá àwọn tí ó jẹ́ olùmọ̀ràn kí wọ́n má ṣe dá sí ìfẹ́ àwọn méjèèjì mọ́ nítorí pé gẹ́gẹ́ bí a ṣe máa ń gbọ́ tí wọ́n máa ń sọ wípé ìfẹ́ tọkọtaya náà kò ṣe dá sí náà tẹ́lẹ̀ ó kéèyàn má bàa jẹ̀bi. ó ti di dandan wípé àwọn méjèèjì wọ́n ti jọ padà pọ̀ tí wọ́n sì ti jọ ń ṣe bí lọ́kọláya kò sí àní-àní kankan mọ́. òṣèrébìnrin lẹ́wà Fathia Williams gangan ló jáde wá síta tí ó wá fi ara rẹ̀ sọ wípé àwọn méjèèjì jọ nífẹ̀ẹ́ ara àwọn dénúdénú tó sì jẹ́ wípé Ọlọ́run ló mọ bí ó ṣe ń ṣe nǹkan rẹ̀ tí ó sì jọ sí àwọn lọ́kan. èyí náà lárí tí ó ń já ìrìn lórí ayélujára tí a ní ká mú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà kẹ́yìn náà lè bá àjá ládùn rẹ̀ wípé ṣé ni ìjà ti parí láàrin Fathia Williams àti Saheed Balogun o tí wọ́n sì jọ padà di ọ̀kan. a ò sì ní rí jù báyìí lọ fún òní o. ẹ ṣé fún gbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ojú tí ẹ̀ kúkú fi ń wò wá kò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di. ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé láti bá wa láìkì fọ́nrán eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí kẹ́ẹ̀sì ohun tí ẹ bá rí sí abala rẹ̀ wú sí ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí náà. tún di ìgbà mìíràn ó dàbọ̀.